ẹ̀yin ọmọ o. Olùkọ́. Ṣé gbèrin ọdẹ àbẹ́ gbèrin ọdẹ? Àbí ọdẹ. Bóyá ta ló ga jù lábà? Ẹ̀yin ga jù lábà. Ta ló ga jù lábà? Ẹ̀yin ga jù lábà. Ta ló kúrú jù lábà? Ẹ̀yin kúrú jù lábà. Ta ló kúrú jù lábà? Ẹ̀yin kúrú jù lábà. Ẹ káre láẹ̀yin ọmọ, ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ olùkọ́. Ṣé dáadáa la jí? Dáadáa la jí. Ẹ ṣeun ẹ̀yin ọmọ, kọ́ ọmọ rẹ lètò tó tún wọlé tàn yín wá lọ́jọ́ òní. Àgbànàkí náà lolùkọ́ Yakub Kamil àti Adam làwọn ọmọ mi, a sì rọjọ́ músolókùn. Ẹ̀yin ọmọ ṣẹ́ẹ̀sùn. Yóò yẹ yín ẹ̀yin ọmọ. Ẹ jẹ́ kọ́kọ́ bí yín ká tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa lónìí ná. Kí ni ń bọ̀ lókè tílẹ̀ ó gbà? Kò sí. Kò sí. Iyì yín pọ̀ ẹ̀yin ọmọ yìí. Ìtumọ̀ òwe ní tún bẹ lórí ẹ̀kọ́ wa lọ́jọ́ tòní. Ṣé ẹ ti ṣetán ẹ̀yin ọmọ? A ní sídẹ̀. Ó yẹ wí tẹ̀lé mi. Tọ́mọdé bá mọwọ́ wẹ̀, Tí ọmọdé bá ti wọ́ ẹ̀, yóò bágbà jẹun. yóò bàbà jẹun. Bẹ́ẹ̀ ni. Olùkọ́. Yakuba fimú fínlẹ̀, máì tí ìwulẹ̀ fimú kó pàǹtí mo ti mọ̀ pé ó béèrè ìtumọ̀ rẹ̀. Ìtumọ̀ tọ́mọdé bá mọwọ́ wẹ̀ yóò bágbà jẹun, ó fara pẹ́ ìwà. Tọ́mọdé bá níwọ̀ ọgbọ́n yóò ṣọ̀rẹ́ àgbà ní jẹ́ bẹ́ẹ̀. Olùkọ́. Kí ló tún dé? Kò sí oúnjẹ ní àlàyé yìí. Jẹ́ kí n bí ọ. Ṣé tó o bá ṣọmọ dáadáa, ṣé dádì rẹ ó fún ọ ní chokoléètì? Ó já sí wípé o mọwọ́ wẹ̀nu tó o bá ti ṣọmọ dáadáa. Ṣóyé? Bẹ́ẹ̀ ni olùkọ́. Ó káre, ẹ fúnra yín látẹ̀wọ́ ẹ̀yin ọmọ. Tọ́ ní ìláfitò ní gún sí o, ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Èdùà. Àní fi yín ṣàwátì àwa náà ò ní dẹni àwárí. Ó dìgbà kan náà, ṣùgbọ́n ká tó lọ bí ọjọ́ gbogbo ẹ ti mọ̀ bá kọrin álùlù àjò. Ẹ̀yin ọmọọṣẹ́ ẹ ti gbáradì fúnjó. Bàbá fún mi léwúrẹ́, ó ní nǹkan ọ̀dẹ̀ ṣe àgbà mú rere.